أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد adúpẹ́ fún Ọlọ́run atọrọ kẹ́rẹ́ àti gẹ́rẹ́ fún Ànábì Muhammad sallallahu alayhi wa sallam akí gbogbo ọkùnrin obìnrin ọmọdé àtàgbà pàtàkì jùlọ àwọn tá ti ń bára wa bọ̀ láti ìbẹ̀rẹ̀ Ramadan títí tó fi wá dé bí ó dé yìí akíra wa ikú assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Ọba dáadáa tó ṣe ní rọrùn fún wa nígbà tá gbà lérò wípé láti bẹ̀rẹ̀ Ramadan ká máa ṣe ìran ẹni létí àti ìdára ẹni lẹ́kọ̀ọ́ fúnra wa nípa àwọn mukaffiratu dhunub kájọ gbéra wa nígbọ̀n ká sì fara wa ní tẹ̀tẹ̀ lọ síbi àforíjì Ọlọ́run kájọ papọ̀ kájọ gbé kalẹ̀ gẹ́gẹ́ bí ètò àwọn iṣẹ́ tí ó máa rọrùn àti ṣe láti lè tètè rí àforíjì Ọlọ́run ọba pàtàkì jùlọ nínú Ramadan tá a gbà tí ń lọ sópin yìí. Ọlọ́run ọba tó ní rọrùn fún wa láti ṣe bẹ́ẹ̀ Ọlọ́run abẹ́ kó má ṣe àṣedodo iṣẹ́ wa tá a gbìyànjú tọkùnrin gbìyànjú tóbìnrin inú wa gbìyànjú kó ṣe wọ́n níṣẹ́ àtẹ́wọ́gbà ọlá la ilaha illallah ọlá Muhammad rasulullah kó jẹ́ aláṣepẹ́ Ramadan ọdún yìí kó má ṣe ní àgbàmọ́ fún wa kó jẹ́ àgbà ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ lérí ilé alààyè ọlá sallallahu alayhi wa sallam. Èyí tí a fẹ́ fi ṣe ìkànnì gbogbo àwọn mukaffiratu dhunub tá a ti ń bára wa sọ láti gbà tí àwẹ̀ ti bẹ̀rẹ̀ nígbà tó ẹ́ pé a gbé kalẹ̀ gẹ́gẹ́ bí èrò wípé tí ó bá fi di parí Ramadan náà kí gbogbo aká ṣe kò ń gé àforíjì Ọlọ́run ọba àti wá bára sọ ń tọ́pọ̀ eríṣiríṣi mukaffiratu lámúwáṣẹ́ ti gbọ́ ara wa a sì dọ́mi ènìyàn lólùgbàgbé èyí tí a ti bára wa sọ tí ń lọ bí 20 something wọ́n ní ọ̀rọ̀ tó bá gùn ìgbẹ̀yìn rẹ̀ a máa mú ní gbàgbé àkọ́kọ́ rẹ̀ nítorí ẹni tí ó bá máa gbàgbé àti àìní tètè máa rántí láfi rò pé èyí tá a bá bára wa sọ kẹ́yìn ìyẹn èyí tá a mú wálé ní kó máa jẹ́ interfere cap fún gbogbo èyí tá a ti bára wa sọ tẹ́lẹ̀ tí ó máa jẹ́ àkóyawọ́ àti summary fún gbogbo tàtẹ̀yìnwá pé tó bá tiẹ̀ gbàgbé gbogbo èyí tá a ti sọ wá látẹ̀yìn tẹ́lẹ̀ kàn di eléyìí mú nínú àwẹ̀ dì í mú lẹ́yìn àwẹ̀ yìí náà wípé gbogbo ọjọ́ tó bá ti ṣàṣìṣe kó máa fi léyìí ṣe solution rẹ̀. Ọlọ́run ọba ló sọ ọ̀rọ̀ nínú al-Qur'an ó ní wa aqimi ssalata tarafayn nahari wa zulafan minal layli innal hasanati yudhhibna sayyiati dhalika dhikra lidhakirin. Nínú suratu Hud ńlọlúwa ti bá wa sọ̀rọ̀ wípé aqimi ssalata tarafayn nahari máa kírun kí ní àwọn orígun méjì tí òòjọ́ ní kí láàárọ̀ kí lówùúrọ̀ wá kí lọ́wọ́ alẹ́ kí lè tó ṣú lẹ́yìn tóòrùn bá yọ ìrun tá a kí ni wọ́n ní àkọ́kọ́ erigun òòjọ́ nù. Erigun kejì tó òòjọ́ ní ni pé kóòrùn ó tó wọ̀ kí lẹ́ẹ̀mejì bẹ́ẹ̀ wàzúlà fáàmìnà lẹ́yìn tó bá tún di lóru tún kírun láti fi lè súnmọ́ Ọlọ́run ọba. Ọlọ́run wa ní innal hasanati sórí gbogbo wa rẹ pátápátá yálà àwọn èyí tá a ti bára wa sọ ní àtàwọn èyí tá a mẹ́nubà gbogbo ẹ̀ pátápátá yudhhibna sayyiati dhalika dhikra lidhakirin. Gbogbo tí ń jẹ́ràn wa rẹ pátápátá gbogbo wọn mukaffiratu dhunubi ni wọ́n gbogbo wa rẹ pátápátá ni mukaffiratu dhunubi. Ọ̀dọ́ mi kò kàn dì í mọ́wọ́ bẹ́ẹ̀ pé ẹni ìwà rẹ dúdú jọ́tọ̀ bá bára rẹ nídìí àṣìṣe tó palẹ̀ máa ti lọ ṣe tó wá rí pé kíní mo ti ní ìní ṣe mọ́ kíní mo ti túbá ní díẹ̀ mo tún ti bára mi níbẹ̀. Ọlọ́run ní solution ní pé ṣàwà dáadáa kan tó lè ṣe kódà kọjá sí pé kò dùn màmá rẹ nínú ò ní nítorí pé wọn àká eléyìí hùn sínú mukaffiratu dhunub kò wá rò pé kò sínú mukaffiratu dhunub. Kó dùn ọmọlàkejì nínú mukaffiratu dhunub ló wà kó sọ̀rọ̀ rẹ lẹ́nu nínú mukaffiratu dhunub ló wà kó sòótọ́ nínú mukaffiratu dhunub gbogbo wa rí pátápátá gbogbo ẹ̀ pátápátá mukaffiratu dhunub ni wọ́n dì í mọ́wọ́ gẹ́gẹ́ bí akóyawọ́ dúdú tá a ti ń bára wa sọ láti bẹ̀rẹ̀ Ramadan tọ́rọ̀ lọ sọ pé innal hasanat gbogbo dáadáa pátápátá yudhhibna sayyiat wọ́n máa pa ìdá rẹ ni. Ọlọ́run ní dhalika dhikra lidhakirin. àyà tá a kà fúnra wa yìí àwọn àfọ onímọ̀ yára wọn ní àgbọ́yé nípa sábàbù nùzúlù rẹ̀ ìgbà wo ló sọ̀kalẹ̀ àti kí ló dé tó sọ̀kalẹ̀ bó ló ṣe sọ̀kalẹ̀. Àwọn kan ní Mákà ló ti sọ̀kalẹ̀ nítorí nínú súra tó ti wáyé súratu Hud súra Mákíyà ní súra tọ́lọ́run reveal fún Ànábì nígbà tí ń bẹ Mákà ni. Àwọn kan ní Màdàníyà ní torí àrí sítórì tó bí àyà yìí. Sàábì Ànábì pàtàkì kan radiyallahu anhu òun lọ́lọ́ bá Ànábì ló béèrè lọ́wọ́ rẹ̀ pé Ànábì mọ́ mà ṣàgbákò Ànábì mọ́ mà dáràn. Hadith náà Imam Bukhari ló gbà wá gbogbo àwọn ìmọ̀ hadith tí wọ́n pọ̀ ni wọ́n gba hadith náà wá pẹ̀lú àwọn èdè tí ó yàtọ̀ síra wọn díẹ̀díẹ̀. Ó wá bá Ànábì pé Ànábì mo ti dáràn Ànábì mo ti para mi rẹ́ mo ti ṣera mi léṣe
ǹjẹ́ kí ló ṣe ó lóun bárábìnrin kan pàdé nínú ọgbà oko kan ẹ̀gbà wa míì ó ní òun ra nǹkan lọ́wọ́ arábìnrin kan lòun wá tàn wọlé lẹ́yìn táwọn wá jọ wà pọ̀ tán kò sí ní táwọn ọ̀dánwò kò sí ní táwọn ọ̀dánwò láàrin ara wọn àfi ẹyọ kan péré òun nípa àwọn òsúnmọ́ra wọn àwọn ọ̀bára àwọn lò pọ̀ àmọ́ gbogbo ń tọ́jọ́ mọ́ nǹkan yòókù tí yìnyín bára ẹni ṣe kó tó bára ẹni lò pọ̀ gbogbo ẹ̀ pátápátá ló wáyé ànábì kí ni tanran òun ànábì òun ti dáràn ànábì òun dáràn ń tẹnumọ́ bẹ́ẹ̀ àwọn ẹgbẹ́ wa mi ni ó ti kọ́kọ́ lọ bá Umaru tí Umaru advice rẹ̀ pé kò ní ìdí lọ tọrọ àforíjì kò ní ìdí kọ́ lọ jẹ́wọ́ fún ànábì ẹ̀mí rẹ̀ ò fi lọ́kàn balẹ̀ ó tún lọ bá Abubakar òun náà advice rẹ̀ pé lọ tọrọ àforíjì ó padà wá lọ bá ànábì sallallahu alayhi wa sallam ó wá jẹ́wọ́ fún ànábì lànábì dorí kodò ṣànábì ò ní sọ̀rọ̀ tí ó bá ti rí revelation látọ̀dọ̀ Ọlọ́run àwọn kan ní ńlọlọ́run fi wá reveal àyà yìí tí ń túmọ̀ sí pé àyà yìí Madina ló ti wáyé ń pé akimi salata ẹ sọ fún pé kọ́lọ̀ ọmọ dún ní mọ́run tọ̀ràfáyé nahari wa zulafa minal layli kó kí dáadáa lọ́gànjọ́ kó kí dáadáa lóru innal hasanati torí gbogbo ọ̀ràn wáre pátápátá yudhibina sayyiati dhalika dhikra lidhakirin gbogbo orú wọn ìran wáre pátápátá wọn mọ̀ pa ìdárẹ́ ni wọ́n nítorí solution tiẹ̀ láyà yìí fi sọ̀kalẹ̀ àwọn ẹgbẹ́ mi sọ pé kìí ṣe pọ́ṣẹ̀ṣẹ̀ sọ̀kalẹ̀ fatala ni anabi kẹ́kàá ni ọkà jáde láti inú al-Qur'ani tó ti sọ̀kalẹ̀ tẹ́lẹ̀ ìyẹn support position pé àyà yìí ti wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ láti Mẹ́kà èyí ọba jẹ́nu méjèèjì nígbà tá anabi ka àyà yìí tán arákùnrin yìí inú rẹ̀ dùn ó ní anabi ṣé mi nìkan mo ní àyà yìí anabi níwọ nìkan kọ́ gbogbo àlùmọ̀ mi ló ní solution yìí níjọ́ tí yẹn bá ti bá rẹ̀ níbi àṣìṣe sátètè wá dáadáa kàn mọ́ jẹ́ ọpẹ́ tó tètè ṣe nígbà tí sp ọ̀pálẹ̀ máa ti ṣàṣìṣe èyí tọ́lọ́wọ̀n ọ̀fẹ́ ni pé kọ́ ọmọ palẹ̀ máa ti ṣàṣìṣe kọ́ ọmọ níṣe bí wọ́n ti fún wa láwọn Kaffaaraat tí wọ́n ti fún wa láwọn solution àṣìṣe tó bá ti palẹ̀ mọ́ tó tínú rẹ̀ ń bàjẹ́ ipò ń ṣe tó bá ti ṣe tán bẹ́ẹ̀ wọ́n ní o tètè padà sọ́dọ̀ Ọlọ́run wá nǹkan rere kan láti ṣe ànábì ni wà á ti bí ẹ̀ sayyi'atal hasanata tamhuha nínú ọ̀rọ̀ tá ànábì bá Mu'adh ọmọ Jabal sọ àwọn rìwáyà míì sọ pé Abu Dharr al-Ghifari lànábì bá sọ Imam Ahmad gba hadithi náà wá Tirmidhi gbà wá wọ́n sì ní ó fẹsẹ̀ rinlẹ̀ wọ́n ní pé ànábì sallallahu alayhi wa sallam ó ní wà á ti bí ẹ̀ sayyi'atal hasanata dódójọ́ tó bá bára rẹ̀ nídìí àṣìṣe tètè wá dáadáa kan ṣe tamhuha dáadáa yẹn apá àṣìṣe yẹn rẹ̀ wa khaliqin nasa bi khuluqin hasan láì ní gbára wa lásìkò èyí tá a fẹ́ fi rìkápù dodo mukafiru dhunubi tí a ti ń bára wa sọ látẹ̀yìn nìyẹn Ọlọ́run má ṣe forí ẹ̀ṣẹ̀ wa jìn wá Ọlọ́run forí ẹ̀ṣẹ̀ ọkùnrin inú wa jìn Ọlọ́run forí ẹ̀ṣẹ̀ obìnrin inú wa jìn Ọlọ́run Ramadan ọdún yìí já mọ̀ sóore gbogbo bùkátà tí kálukú wa tẹ̀síwájú Ọlọ́run tí ń sunkún rẹ̀ nípa Ramadan yìí mo fẹ́ kó fi bá yanjú ọ̀rọ̀ yìí Ramadan yìí mo fẹ́ kó fi bá ń san gbèsè yìí Ramadan yìí ọmọ mi mo fẹ́ kó bá ń fún lálàáfíà Ramadan yìí èmi gangan fúnra mi fi ń wá làáfíà Ramadan yìí mo fẹ́ ṣàṣeyọrí Ramadan yìí mo ń wá admission sí university Ramadan yìí mo ń wáṣẹ́ gbogbo ní kálukú ń béèrè lọ́dọ̀ Ọlọ́run lórí ayé àti tàlkìyámà nù Ramadan yìí Ọlọ́run má ṣe fi lé wa lọ́wọ́ à ń padà bọ̀ wá bára sọ̀rọ̀ nípa àwọn àdúà àti ìdájọ́ tó wà fún zakatul fitr pẹ̀lú ògùn Ọlọ́run tọ́lọ́run bá gbà wá láyè Ọlọ́run má ṣe já sọ̀pọ̀lọpọ̀ ọdún láyé subhana rabbika rabbil izzati amma yasifun wa salamu ala al-mursalin walhamdulillahi rabbil alamin.